ọlọ́run ọba Elédùmarè máa pa àlọ́ àti àbò èmi àti yín mọ́ o. ọjọ́ tí ebi bá ti ń palẹ̀ báyìí àní bá wọn sí nílé, ọjọ́ tí ebi bá sì ti ń pọ̀nà àní bá wọn rìn lọ́nà lágbára ọlọ́run ọba Elédùmarè. wọ́n ní ìjàmbá ọkọ̀ máa pa eléré ìdárayá bíi 20 o lẹ́yìn tí wọ́n kúrò ní Gateway Games 2025. ìjọba ìpínlẹ̀ Kánò ó ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí mọ̀lẹ́bí àwọn aṣojú ìpínlẹ̀ náà nínú ìdíje eré ìdárayá o ti orílẹ̀-èdè Nàìjíríà tó wáyé ní ìpínlẹ̀ Ògùn. ó bá wọn kẹ́dùn lórí àwọn èèyàn wọn tó mà kú nínú ìjàmbá ọkọ̀. èèyàn 21 ó mà ló má pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ náà, èyí tó wáyé lẹ́yìn tí wọ́n kúrò ní ìpínlẹ̀ Ògùn. kọmíṣánná fún ọ̀dọ́ àti eré ìdárayá ní ìpínlẹ̀ Kánò ọ̀nàrẹ́bù Mustapha Rabiu Kwankwaso ó ní ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ gbà ó ní èyí fún gbogbo ìpínlẹ̀ Kánò. láti ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ó ní ìdíje eré ìdárayá ọ̀hún tí wọ́n pè ní Gateway Games 2025 ló mà ti ń wáyé o tó sì parí ní ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2025 yìí. nínú àtẹ̀jáde tó fi síta, Kwankwaso tó gba ẹnu ìjọba ìpínlẹ̀ Kánò sọ̀rọ̀ ó máa rọ àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún láti ṣe pẹ̀lẹ́ lórí ìṣẹ̀lẹ̀ náà, pàápàá àwọn mọ̀lẹ́bí ẹni tí ọ̀rọ̀ kàn. àsìkò yìí le púpọ̀ fún wa, inú wa bàjẹ́ púpọ̀ lórí ìròyìn tó ní àwọn èèyàn wa tó lọ sójú wa níbi eré ìdárayá tó wà ní ìpínlẹ̀ Ògùn ó má pàdánù ẹ̀mí wọn o nínú ìjàmbá ọkọ̀. èrò wa pẹ̀lú àwọn mọ̀lẹ́bí olóògbé lásìkò yìí ó mà jẹun tó jẹ́ pé ó bà wá nínú jẹ́ gidi gan. ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó máa sọ ìpínlẹ̀ náà sínú ìbànújẹ́, tó sì jẹ́ kó di mímọ̀ pé ìjọba yóò máa gbé gbogbo ìgbésẹ̀ láti dúró ti àwọn mọ̀lẹ́bí àwọn tó pàdánù ẹ̀mí wọn. Kwankwaso ó wá dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo elétò ìlera tó má dìde sí àwọn èèyàn náà, tó sì fi dá aráàlú lójú pé ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ yìí yóò máa jáde láìpẹ́ láì jìnnà. kí ni tó ti ṣẹlẹ̀ ṣáájú? ọkọ̀ akérò tó máa ń gbé àwọn eléré ìdárayá àti olùkọ́ni láti ìpínlẹ̀ Kánò bọ̀ padà wá sí ilé o láti ìpínlẹ̀ Ògùn ló má ṣàdédé ní ìjàmbá tí èèyàn 21 tó sì pàdánù ẹ̀mí wọn o. ó kù díẹ̀ kí àwọn èèyàn náà kí wọ́n máa wọ ìpínlẹ̀ Kánò níṣẹ̀lẹ̀ náà ló máa wáyé o ní ọjọ́ Sátidé. adelé fún alága àjọ eré ìdárayá ní ìpínlẹ̀ Kánò Ibrahim Umar Bage ló máa fìròyìn náà ló fi múlẹ̀. àwọn èèyàn sùn nílùú Àbújá o tí wọ́n sì gbéra láti máa bọ̀ lónìí. wọ́n ní ìjàmbá ọkọ̀ ní Akasale tí ọkọ̀ wọn sì kúrò lórí afárá Shiromawa. ó tó 20 èèyàn tó pàdánù ẹ̀mí wọn tí àwọn míì tí wọ́n sì wà ní ilé ìwòsàn báyìí. kí Ọlọ́run ọba Elédùmarè kó máa ṣọ́ èmi àti yín kó sì máa pa àlọ́ àtàbí èmi àti yín mọ́ o. àwọn mọ̀lẹ́bí tó pàdánù àwọn èèyàn wọn kọ́lọ́ ọba Elédùmarè kó bá wa fún wọn ní ọkàn tí wọ́n fi gba àdánù náà. Àdúràgbà Olúwatóyìn ló ń káròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, òní lọ́jọ́ àìkú, èmi àti ń rèé ní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ lágbára Elédùmarè.